olólùfẹ́ tí ẹ wò mmm apá kejì ó ti jáde o, ẹ bá mi subscribe ẹ bá mi like torí ẹ bá ṣe ń subscribe tẹ like channel yìí bẹ́ẹ̀ ni táwọn latest movie bá ti ń jáde ṣe láwọn tètè máa fi ṣọwọ́ sí yín o kẹ́ ẹ̀ náà kẹ́ lè jẹ́ adùn tó wà níbẹ̀. Ṣùgbọ́n ìbéèrè kan ni mo fẹ́ béèrè, ẹ jọ̀ọ́ píkà tó gbówó ọmọ pẹ́ lọ, ẹ dákun báwo ni ẹ̀yin náà ti rí i sí? Tó bá jẹ́ ẹ̀yin ni kí lẹ máa ṣe? Wọ́n ní ìbéèrè ò fàjà o, ẹ jọ̀ọ́ ṣùgbọ́n ìgbà míì ó lè fa ìgbájú tó bá gbà bẹ́ẹ̀. Ẹni tí ò ṣe píkà gan tó bá gbówó èèyàn lọ, ẹ dákun ṣé lásìkò tá a wà yìí tí gbogbo á mọ bára sí nǹkan oníkálukú. Ẹ wo gbogbo ẹ̀ ló kúnnú eré àti gbogbo bí ìwà àwọn ọmọ Nàìjíríà láti máa ṣe pé à ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí ni, à ń ṣe surprise party fún yẹn ni, ẹ mọ̀ báwọn ọmọ yahoo ṣe máa ń ṣe. Gbogbo ẹ̀ ló kúnnú eré yìí. Ẹ tẹ́ máa ń gbádùn eré street, a wà lórí street, ká fi street hàn ra wa. Gbogbo ẹ̀ ló kún nínú eré. Ayọ̀, Mágàjí, gbogbo wọn ò gbẹ́yìn. Àwọn òṣèré jàǹkànjàǹkàn, àwọn ló wà nínú eré yìí o. Madam Sajẹ, tí gbogbo wa mọ̀ sí Fausat Balogun, gbogbo wọn wà nínú eré. Zainab Bakare Temitope Iledo àti àwọn òṣèré jàǹkànjàǹkàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ má gbàgbé láti sọ ibi tí ẹ ti ń wò wá àti òṣèré tí ẹ bá nífẹ̀ẹ́ sí jù nínú eré yìí. Like, comment, and subscribe.